ẹ mà tún kó ojúmọ́ ẹ̀yin èèyàn wa tó ń gbádùn ètò wa ètò yín ìròyìn yàjóyàjó níbikíbi tí ẹ ti ń gbọ́ wa láti ìkànnì Jígí Alára, ìkànnì tó kalẹ̀ sí Àwọ̀tán Ìbàdàn, ìkànnì 24 tí gbogbo ayé ń gbọ́. Orímádégún Àyìndé lórúkọ tèmi. Àgùdù lẹ́gbẹ́ Labour Party àti PDP, àwa ò tí ì mọ odó tá a da ọ̀run lá sí o. Àjọ INEC ló sọ bẹ́ẹ̀. Àjọ olómìnira ètò ìdìbò nílẹ̀ Nàìjíríà INEC ti ṣàlàyé wípé àwọn kò tí ì mọ odó tí èèyàn da ọ̀run lá sí látàrí èdè àìyedè tó ń ṣẹlẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party. Àjọ náà fi ọ̀rọ̀ yìí léde nífèsì sí ọ̀rọ̀ kan tó jáde sígboro tó ń sọ di mímọ̀ wípé àjọ ọ̀hún ti tẹ́wọ́ gba àwọn èèyàn kan gẹ́gẹ́ bí alága àti akọ̀wé fẹ́gbẹ́ ọ̀hún. Ó ṣàlàyé wípé orúkọ àwọn olùdarí ẹgbẹ́ òṣèlú Labour tí wọ́n fi sórí ìkànnì ayélujára ní kọ̀pẹ́kọ̀pẹ́ yìí ló wáyé látàrí àṣẹ ilé-ẹjọ́ eléyìí tí wọ́n gbé kalẹ̀, eléyìí tí kò sì ní nǹkan kan ṣe pẹ̀lú ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ tó ṣẹ̀ṣẹ̀ wáyé láìpẹ́ yìí. Ẹni tí í ṣe akọ̀wé àgbà fún ìkéde àjọ ọ̀hún, ọ̀gbẹ́ni Rótìmí Oyèkánmi, sọ síwájú sí wípé bákan náà lọmọ sórí fẹ́gbẹ́ òṣèlú PDP lórí ìkànnì ayélujára rẹ̀. Fàǹfà tó ń súyọ lórí akọ̀wé àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP tó jẹ́ wípé orúkọ yìí kò tíì di píparẹ́ tàbí dídá padà. Ó ní gẹ́gẹ́ bí àjọ tó ń tẹ̀lé òfin, àwọn sì ń farabalẹ̀ ṣe àgbéyẹ̀wò ìdájọ́ ilé-ẹjọ́ tó ga jùlọ lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú Labour tí kò sì ní pẹ́ tí àjọ ọ̀hún ó fi gbé ìpinnu rẹ̀ síta fáyé gbọ́. Lọ yanjú ìṣòro tó dé bá ẹgbẹ́ òṣèlú Labour kí o tó máa tako adarí. Akpabio sọ̀kò ọ̀rọ̀ lu Peter Obi. Wọ́n ní Fálànà rántí ẹ tara ẹni là á kọ́kọ́ rán. Ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà Godswill Akpabio ti sọ òkò ọ̀rọ̀ sí adíje dupò lábẹ́ àsíá Labour lọ́dún 2023 Peter Obi wípé ìbá dáa kó fi ìjẹ́ aṣáájú rere hàn kí ó sì lọ yanjú gbogbo aáwọ̀ tó ń súyọ nínú ẹgbẹ́ òṣèlú rẹ̀. Ó ju òkò ọ̀rọ̀ yìí jáde látàrí ògúlùtù ọ̀rọ̀ kan tí Peter Obi jù níbi ètò kan tó wáyé nílùú Àbújá nírántí olóògbé Edwin Clark, nínú èyí tí Peter Obi ti ń fẹnu ṣáátá wípé gbogbo ìlàkàkà àwọn akọni wa nílẹ̀ Nàìjíríà ló ti já sófo. Akpabio ní ó yẹ ẹni gbogbo kó dínwó àárò ṣùgbọ́n kò yẹ àtọ̀ọ́lé. Ó ní gẹ́gẹ́ bí adarí, irú ọ̀rọ̀ yìí kò tọ́ sí ẹnu Peter Obi àti wípé gbogbo agbára tó ń lò láti sọ irúfẹ́ àwọn ọ̀rọ̀ tí kò bójúmu láwùjọ yìí yóò dára kó lọ lò ó láti fi ṣẹ́gun wàhálà tó ń kojú ẹgbẹ́ òṣèlú Labour lọ́wọ́lọ́wọ́. Ó ní ẹni tó bá fẹ́ fúnni lẹ́wù tọrùn ẹ̀ láàwò àti pé ilé la ti kẹ́ṣọ̀ọ́ ròde. Bí Peter Obi kò bá lè rí ìṣòro ẹgbẹ́ tó kéré jùlọ nílẹ̀ Nàìjíríà yanjú, kí ló ṣe rò wípé òun ṣe fẹ́ yanjú ìṣòro ọlọ́kan ọ̀jọ̀kan tílẹ̀ Nàìjíríà ń kojú? Ó ní kàkà tí ò bá fi mójútó ìṣòro ẹgbẹ́ Labour, àwọn adarí ló ń fi ojoojúmọ́ nàka àbùkù sí. Akpabio sọ̀rọ̀ síwájú sí wípé ṣe ló yẹ kí Peter Obi máa wo àwòkọ́ṣe bàbá Edwin Clark pẹ̀lú ipa takuntakun tí wọ́n ti kó lórí ìdàgbàsókè àti ìṣọ̀kan ilẹ̀ Nàìjíríà ju kí ó kàn máa fọ̀rọ̀ fọ́gbà yẹ̀gà tàbí kọjú ọ̀rọ̀ sí àwọn adarí níbikíbi tó bá ti láǹfààní láti ṣe bẹ́ẹ̀. Àríjù báyìí lọ fún ti ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí láti iléeṣẹ́ Jígí Alára, ìkànnì 24 tó kalẹ̀ sí Àwọ̀tán Ìbàdàn. Orímádégún Àyìndé ló kọ tèmi. Ẹ má gbé kúrò ń bẹ̀ o. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.